ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o àtúgbè wá o máṣọ́lá tún dé bó ṣe ń dé èrò ọ̀nà ẹ wá wo máṣọ́lá Gist TV ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o wọ́n ní àǹtí wa hem àti àǹtí wa haru wọ́n náà yarí o wọ́n náà ní kì í ṣe lójú ayé àwọn ní kábíyèsí àfifẹ́ pé Naomi nù chọ́ọ̀chì o wọ́n ní ìgbà tí ìyá wa Esther Ajayi accept láti marry kábíyèsí àti Queen Naomi nù church wọ́n ní ṣe ni àwọn àǹtí wa Mariam àti Ronke wọ́n náà yarí o wípé kì í ṣe lójú ayé àwọn báyìí ni kábíyèsí a ṣe fẹ́ Queen Naomi ní inú church wọ́n ní kábíyèsí fẹ́ àwọn traditionally ni wọn ò wá lè wá máa fi ọ̀rọ̀ Queen Naomi gbá wọn létí kán máa fi fọ́ àwọn lórí kan nínú church làwọn ti fẹ́ Queen Naomi wọn láwọn ò ní gbà ẹ̀yin èèyàn ilé ẹjẹ́ àjọwọ́nú gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV mo kí yín ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lè ń kọ́ ṣé dáadáa ni mo bá yín ọlọ́run elédùmarè á bá mi wà pẹ̀lú yín o ilé àti ọ̀nà yín kò ní dojúrú o ìdùnnú ayọ̀ ló máa jẹ́ tiyín o ṣé ń gbádùn program mi ṣé ń gbádùn àwọn gist mi ẹ jọ̀ọ́ ẹ̀yin ará ilé mo dúpẹ́ ní ọwọ́ ọkùnrin ní ọwọ́ obìnrin ní ọwọ́ ọmọdé ní ọwọ́ àgbàlagbà fún ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn yín lórí gist àti gbogbo nǹkan tá à ń mú wá lórí ètò Mashola Gist TV ọlọ́run á ran gbogbo yín lọ́wọ́ o mo dúpẹ́ o láti inú ọkàn mi báyìí ni mo ti dúpẹ́ ọlọ́run á bá mi ràn yín lọ́wọ́ a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a tún máa ń advertise ọjà àti gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ta ilé mọ́tò ẹ gbé wá sí orí Mashola Gist TV a máa bá yín polówó ẹ email wa ní masholagistv @gmail.com masholagistv@gmail.com ẹ email wa tẹ́ bá ti email wa a máa response yín ní agbára ọlọ́run ọ̀rọ̀ gbogbo wa kò ní dojúrú o a máa ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé èdè àti àṣà wa a dẹ̀ tún sọ fún àǹfààní àwọn bàbá wa àti màmá wa tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì ẹ̀yin aráalé ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ jẹ́ ká rí subscribe wa kó lọ sókè kó ná yín ní nǹkan kan kẹ́ẹ̀kọ́ tẹ button báyìí ó bá tán notification yẹn ṣe pàtàkì àti thumbs up a ní ìdẹ̀gan fún channel yìí ọlọ́run elédùmarè á dùn yín nínú o àǹtí wa m àti he àti àǹtí wa r àwọn náà bínú náà jáde fún kábíyèsí o wọ́n ní kábíyèsí ò lè fẹ́ Queen Naomi nínú church wọn láwọn ò ní gbà wọ́n ní torí pé kábíyèsí ò fáwọn ní church wọ́n ní tí kábíyèsí bá fẹ́ Queen Naomi nínú church wọn náà jọ máa kó gbogbo àwọn pátápátá lọ sínú church ní láti fáwọn ẹ rí i pé èyí tún lágbára èyí ara lé ìtorí ẹ̀ ni mo fi ń rẹ́rìn nígbà tí mo fẹ́ ṣe gist pé gist yìí ó mà tún lè kí wọ́n kó gbogbo yín lọ sínú chọ́ọ̀chì èèyàn bíi ẹ̀rí pé Mariam àti Olori Ronke yìí ń dára kí kábíyèsí kó gbogbo yín lọ sínú chọ́ọ̀chì kó lọ fẹ́ yín nínú chọ́ọ̀chì gbádùn Mariam àti Olori Ronke honestly gbádùn wọ́n ní nǹkan tí wọ́n sọ nìyẹn o allegedly bá ṣe gbọ́ ni o wọ́n ní kí kábíyèsí kó gbà wọ́n lọ sí inú chọ́ọ̀chì kan lọ fáwọn wọ́n ní kì í ṣe ojú ayé àwọn ní kábíyèsí á fi fẹ́ Queen Naomi ní inú chọ́ọ̀chì màmá wa Esther Ajayi wọ́n ní màmá wa Esther Ajayi ni wọ́n ní àwọn máa so kábíyèsí àti Queen Naomi pọ̀ nítorí kábíyèsí fẹ́ kí wọ́n bá wọn ṣe church wedding yẹn ní chọ́ọ̀chì wọn ẹ̀yin èèyàn lé wọ́n ní kábíyèsí fún wọn lésì o wọ́n ní kábíyèsí ní nǹkan tó bá wù wọ́n kàn ṣe o tó bá jẹ́ pé wọ́n rè pé nǹkan táwọn fẹ́ sọ nìyẹn ó dáa bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n kò sí ìyàwó kankan tó máa control àwọn ní ọkọ wọn
ọba ni àwọn ba lórí gbogbo ni ibi tó bá wu àwọn làwọn ti máa ṣe ìyàwó àwọn ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo ètò kù. Wọ́n ní pálásì àwọn làwọn wà o wọ́n ní ìyàwó tí ò bá fẹ́ dúró kó kẹ́rù ẹ̀ kó jáde wọ́n ní Queen Naomi ìyàwó àwọn ni àwọn dẹ̀ máa tún Queen Naomi gbé ni àwọn máa tún ìyàwó gbé ìyàwó alálùbáríkà àwọn máa tún ìyàwó gbé wọ́n láwọn máa tún ìyàwó àwọn gbé ni o Ọlọ́run kábíyèsí mọ bó ṣe ń play love kábíyèsí wọ́n ní ẹ ṣáà jẹ́ kí n dákẹ́ ẹ̀yin aráalé jẹ́ ń dákẹ́ wọ́n ní àwọn àtúnyàwó àwọn gbé ni o kábíyèsí mọ bó ṣe ń play love o so right now wọ́n ní àwọn ò ní fi ọ̀rọ̀ àwọn olórí yìí àwọn ò ní kọ etí wọn ò ní take it serious wọ́n nítorí gbogbo nǹkan tó ń sọ yẹn rubbish ni wọ́n ní ìyàwó àwọn ní Queen Naomi anywhere dẹ̀ làwọn ti lè fẹ́ ìyàwó àwọn and it's true tó bá wu kábíyèsí á ní Dubai làwọn ti fẹ́ lọ fẹ́ Queen Naomi wọ́n á gbé mọ́mì ẹ̀yà wa Esther Ajayi wọ́n á gbé wọn lọ sí Dubai wọ́n á dẹ̀ lọ ṣe wedding yẹn ẹ̀rí pé yẹn máa lé ẹ̀yìn èèyàn kọ́ lọ ṣe lórí omi ní Dubai ó lágbára Ọlọ́run ṣe rí gist tí kábíyèsí àti Queen Naomi ti máa ń ṣe inú mi máa ń dùn ni wọ́n ní láti bẹ̀rẹ̀ làwọn ti sọ fáwọn olórí yìí bí àwọn ṣe fi òun pa ìyàwó àwọn wọ́n ní ṣùgbọ́n they are selfish wọ́n lára wọn nìkan náà mọ̀ wọ́n ní wọn ò fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ wọ́n ní ìkà ni wọn ò fẹ́ dùnnú àwọn wọn ò fẹ́ káwọn wà happy allegedly bá a ṣe gbọ́ ni o bí a ṣe gbọ́ o wọ́n ní Dr. Elizabeth ní láyéláyé kí wọ́n lọ jókòó síbi tó bá fẹ́ jókòó sí kan dúró pé láyéláyé wọ́n ní rọ́nà pa wọ́n ní Dr. Elizabeth ní church yẹn gangan nìkan kábíyèsí ti ṣe wedding wọ́n ní olórí Tèmítọ́pẹ́ ní church yẹn gangan àwọn support kábíyèsí ní kí kábíyèsí ti ṣe wedding wọ́n ní olórí Mariam àti wo olórí Ronke wọ́n ní rọ́lẹ̀ pa wọ́n ní kò sí nǹkan tẹ́ lè ṣe wọ́n ní Dr. Elizabeth ní ṣé ẹ̀yin nìkan ni kábíyèsí fẹ́ ni ó ṣe jẹ́ tiyín ló le jù ṣé bí bó ṣe fẹ́ ìwọ Mariam ni wọ́n fẹ́ Tèmítọ́pẹ́ ni wọ́n dẹ̀ fẹ́ Tóbi náà fẹ́ Ashley ó ṣe jẹ́ ìwọ àtolórí Ronke nìkan lẹ máa ń jáde lẹ máa ń sọ pé ẹ̀ nígbà kí lẹ mí bá ẹ̀ nígbà kí lẹ mí bá ẹ̀ nígbà ṣé àwọn ò kì í ṣèyàwó kábíyèsí ni àbáwọn ò ní right láti sọ̀rọ̀ wọ́n ní Dr. Elizabeth sọ fún Mariam pé ṣé kábíyèsí láwọn fẹ́ divorce yín ni kábíyèsí ò láwọn fẹ́ divorce yín the only thing tí kábíyèsí sọ ní pé kẹ́ lọ ra lé kẹ́ẹ̀dẹ̀ kúrò ní palace àwọn á máa wò yín bí tẹ́ ẹ bá wà and so tí kábíyèsí bá fẹ́ fẹ́yàwó wọn ní church kí ni big deal tí kábíyèsí bá fẹ́ ṣe kí ló kàn yín kí ni tiyín wọ́n ní the way bí olórí Ronke àti Mariam ṣe gbé ọ̀rọ̀ yẹn wọ́n ló ju pé kábíyèsí fẹ́ fẹ́yàwó ní church lọ wọ́n ní Mariam tún fọ́nú o wọ́n ló tún halẹ̀ o wípé òun ò ní kò nu pálàsì yẹn o wípé in fact gan máa lọ kọ́ ọmọ wá sínú pálàsì pé kábíyèsí ò dẹ̀ lè ṣe nádá wọn lè ṣe nothing wípé kábíyèsí fẹ́ òun ní ṣolọ́kà ni wípé nǹkan tóun bá dẹ̀ fẹ́ lòun máa ṣe nínú pálàsì kábíyèsí wípé òun ò ní ibì kankan tóun lọ wípé kí ni kábíyèsí fẹ́ ṣe fóun tóun ò bá kúrò nu pálàsì wọn ìyẹn lẹ́nu ẹ̀ Mariam ìyẹn lẹ́nu ẹ̀ ṣé kábíyèsí náà ló ń bá sọ̀rọ̀ báyìí ẹ rí pé ọmọ Mariam yìí ó rí bàbá wa onírìnṣàfí ó rí bàbá wa onírìnṣàfí ìwọ lónìí kò nu palace kábíyèsí ní kò nu palace olónìí kò nu palace ẹ jẹ́ ká máa wò ó dìgbà yẹn èèyàn lé so wọ́n ní nǹkan tí Mariam sọ nìyẹn ṣùgbọ́n wọ́n ní Dr. Elizabeth àti olórí Tèmítọ́pẹ́ support kábíyèsí pé kàn ṣe church wedding so wọ́n ní wọ́n dẹ̀ attack Mariam pé nǹkan tí kábíyèsí bá fẹ́ ṣe náà fẹ́ ṣe òun kọ́ ló máa sọ nǹkan tí kábíyèsí máa ṣe fún wọn so allegedly bá ṣe gbogbo gist ni ṣùgbọ́n àmọ́ ìgbésẹ̀ tí kábíyèsí fẹ́ gbé lórí ọ̀rọ̀ àwọn olórí yìí torí Mariam tí lóun ò ní jáde nínú palace so tá bá tún gbọ́ update a máa jẹ́ kí ẹ gbọ́ etí tẹ fi ń gbọ́ mi kò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba òkè òkè ní ọlá yín á máa lọ please share this video like and subscribe God bless you all.